gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ó kan ipò lọ́balọ́ba pé ipò ọba kan sẹ́nitọ́ Sharafadeen Ali ẹ̀karùn-ún balógun ilẹ̀ Ìbàdàn wọ́n ní ó kàn wọ́n sì ti di ọba aláyé báyìí lábẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ wàá mọ̀ pé àwọn tó fẹ́ jẹ ọba yìí náà àwọn náà ò wá mọ̀ pé sẹ́nitọ́ Sharafadeen Ali wọn gbadé wọ́n sì tún sọ láìpẹ́ pé àwọn ò sí ń bẹ̀ o gómìnà náwó ìjọba nínàkúnà. bọ́bá lọ́nà ọ̀nàkúnà ọ̀gbọ́n mi tọ́ba lọ́nàkúnà ọ̀rọ̀ òṣèlú náà ń sọ jáde o wọ́n jọ ń tàkùrọ̀sọ òṣèlú ni ọ̀kan àwa lọ́balọ́ba ìyẹn ọ̀kan àwa ọba èmi Hamidu Ajibade ọmọ Salaudeen Fadansi ọ̀kan èmi náà ṣòṣèlú rí. ṣé ìgbésẹ̀ tí gómìnà gbé ṣó tọ́? ìgbésẹ̀ tó gbé ó tọ́ irú gbogbo lọ́balọ́ba ẹ bá kọ̀wé àwọn èèyàn wa náà ni wọ́n béèrè pé kó fáwọn ládé àwọn kí wọ́n pé kí gómìnà kó péwèé jáde nínú àwọn tí wọ́n ní wọ́n joyè ǹjẹ́ wọ́n béèrè fàdé wọn àbí wọn ò béèrè fún ọjọ́ wo ni wọ́n ti ń kọ lẹ́tà sí gómìnà ẹyọ kan táwọn èèyàn tó fi pamọ́ nù tí wọ́n jáwọn èèyàn gbọ́ dáwọn wọ́n béèrè fún kínní kí gómìnà tó ṣe. wọ́n béèrè fún pé. àṣẹ gbàrẹ fún mi lẹ fún mi aládé mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò wá. wọ́n ní Babalọ́lá tọ́jọ́ karùn-ún ní ẹsẹ̀ Babalọ́lá ara rẹ̀ ọ̀yá ọ wà nílùú òyìnbó. Ọlọ́run fún lálàáfíà. àwọn méjì yòókù ńkọ́. àwọn méjì yòókù tí wọ́n wà nílé sọ̀ ń gbọ́ mi. Ọlọ́run mọ̀ sí á ní aróyè má jẹ́. Ọlọ́run mọ̀ sí aláróyè má jẹ́. àwọn òde wá kàn mí pé kinní mi ìlera kí ló ń kàn mí pẹ̀lú kinní. èmi ò dúpọ̀ gómìnà. yìí ṣe wá pé oyè kàn mí mi ní jẹ nílé wa. ní báyìí tí sẹ́nitọ́ Sharafadeen Ali tí wọn ò gbadé kí ni tó rọ̀ mọ́ ṣé ìjìyà kankan wà fún àbí àìgbadé yìí wọn lè jókòó pẹ̀lú yín àbí wọ́n ń jókòó pẹ̀lú yín. ó ń jókòó pẹ̀lú wa as chief tẹ́lẹ̀ ó ń jókòó pẹ̀lú wa jọ ń ṣèpàdé. nígbà wọn wá dọ̀ bàbá ìtàn láwọn ò gbadé ńkọ́. ìtọ́ba lóhùn ọ̀gbadé nínú èmi àtiwọ́ àti gbogbo ọba tó wà nílé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú ni gbogbo wa ọ̀kan ni wá Ṣèyí Mákindé ọ̀kan ni. wọ́n ní. toró aláṣẹ ni ó níjọba wà lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n ní wọn ò fara mọ́ náà. wọn ò fara mọ́. bẹ́ẹ̀ ni. wọn ò fara mọ́ pé kí wọ́n gbà. àwọn lẹ́tà kan jẹ jáde tó ń wọnú ara wọn lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. kábíyèsí ò gbọ́dọ̀ pa wọn ò fara mọ́. kí ló dé tí wọ́n. kábíyèsí gun wá Ìgbòho dá ìsùn ọjọ́ náà wọ́n ní wọ́n kọ́kọ́ ní kábíyèsí wà lẹ́kọ̀ọ́. ẹni sùúrù kókó lára rẹ̀ lè kòsàkòsà rẹ̀ Ọlọ́run ní fàárẹ̀ ṣe báyìí. wọn kábíyèsí ò yọjú. tí wọn bá yọjú ẹbí wọn rán balógun wọn wá wọn sì dẹgbọ kó Olúbàdàn wá. bẹ́ẹ̀ni. ọ̀pá tí Ṣèyí Mákindé tó gbé fún Ládọjà gẹ́gẹ́ bí ọba Olúbàdàn fi Ìbàdàn náà ni wọ́n gbé wà. sátọ̀sẹ̀ ó sì ti dúró pé Olúbàdàn ti wà láàrin. ẹgbẹ́ mẹ́jà dìtẹ̀ ọ̀tẹ̀ dá ọmọ yẹn ṣiṣẹ́ ń tọ́ da ìyẹn Ṣèyí Mákindé ó ti ṣe tọ́ da tọrọ mọ lọ́jọ́ fún wa àwa náà gbàdúrà káwọn ọmọ oníláárí káwọn ọmọ wọn ṣe dáadáa láyé. sọba wa máa ń ṣòṣèlú bọ́wọ́ sẹ́nitọ́ Sharafadeen Ali ó bá gbadé yìí sẹ́nitọ̀ ni wọ́n ṣé wọ́n wá rí sáyìn lójú ẹsẹ̀ ni àwọn náà sì ń sọ pé àwọn tó fẹ́ díje dupò gómìnà yìí wọ́n ti sọ báyìí gbangba ni wọ́n sọ pé àwọn náà fẹ́ díje dupò gómìnà. èmi wọ́n ti fi hàn mí ńgbà mo dé yìí pé wọ́n lòun náà fẹ́ dupò àbí òye ẹ̀sìn. gbogbo ní tí kálukú bá ń wá Ọlọ́run ó fi lè lọ àbọ̀ ń gbọ́ mi àmọ́ kọ́ mọ́ kan ètò ọba Ìbàdàn kó tí ẹ lè kàn kálukú ń janu lásán ni tọ́lá àwọn ò ní gbà àwọn ò ní gbà ilé kan kí ìjọba ń bàdàn náà mọ̀lẹ́bí ti ọ̀tọ̀ mọ̀lẹ́bí tèmi ọ̀tọ̀ èyí ṣe wá fi orí mọ̀lẹ́bí tèmi ajẹ́ bí mọ̀lẹ́bí tèmi yìí wàá fi máa wo owó tiẹ̀ ẹ wàá bá iye ibi tèmi jẹ́ rárá o. kí sẹ́nitọ́ Sharafadeen Ali kó fa ọ̀rọ̀ lọ́balọ́ba ilé. kọ́ lọ bí ọba jẹ gọ́fìnà kọ́ lọ jẹ́
tó ti èyí náà ètò jẹ́ ọwọ́ gómìnà ni wọ́n bá ní wọ́n béèrè nǹkan Tinubu béèrè bó lọ́yọ́ ṣe rí lónìí wọn ò ní pè mí wọn ò ní pè àwọn ò sì ní pè Sàráfà ọwọ́ Ṣèyí Mákindé ni wọ́n pè. ṣùgbọ́n tí sẹ́nitọ́ Sàráfà ní àlè bá gbàdéhùn ṣé wọ́n fẹ́ wá sọ́dọ̀ yín adé sáde wọn yé tí. àjọ ń ṣèpàdé lọ́balọ́ba ni. wọn ò dádé o. kọ̀dádé sẹ́mi ti ṣe. wọ́n tún sọ láìpẹ́ gan pé. bí ẹ gbọ́ tí n tó bó ṣe wù ú nù. tó ti yẹ yín sí bó ṣe wù ú nù. kí ni ìgbésẹ̀ tó kàn fún ọ nígbà wọn bá ti jẹ ọba báyìí pẹ̀lú bí ìjọba ṣe ní wọ́n ti jọba o wọ́n fẹ́ wọ́n kọ̀ láìsí ń bẹ̀ sẹ́nitọ́ Sàráfà Àlì ó ti jọba. ọ̀dà mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ ẹ. ok. local government mọ́kànlá la ní. bẹ́ẹ̀ni. àwọn ọba mọ́kànlá ni wọ́n yàn. bẹ́ẹ̀ni. local government kọ̀ọ̀kan lọ́ba kọ̀ọ̀kan wà. Sàráfà wà lẹ́gbẹ́dá sọ wá ń rúlu Ẹgbẹ́dá àbí òru ìlú bẹ́ẹ̀. tí wọ́n ń rú bẹ́ẹ̀. sọ ń tó ló wá ń ṣe chairman traditional council bẹ́ẹ̀ Àbámídù Ajíbádé. o ò tí ì gbọ́ kò yé ọ. ó ti fẹ́ yé. àwa mọ́kànlá ni wá. local government mọ́kànlá ló wà n'Íbàdàn. Sàráfà ló rú Ẹgbẹ́dá tá a wà tí mo tẹ̀mí kọ́lé tí mo gbé. Sàráfà ló wà ní ìcháàjì bí traditional council. ètò bí traditional council ó ṣe náwó bẹ̀sẹ̀ everything owó Sàráfà ló wà. èso owó èmi Hamidu Ajíbádé Salaudeen kódà sí lọ́wọ́ Olúbàdàn. kálukú di local government ẹ̀ mú ni ẹ má jà fàtọ̀ ọ̀tẹ̀ bá ń tọ́jú ajẹ́. ṣùgbọ́n ọba. yóò sọ nísìnyí ṣé kò ní bá ní ṣe meeting mọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí traditional council ṣé kò ní ṣe 11 local 11 ohun tá à ń ṣe meeting yẹn lábẹ́ ọba wa ọba àwọn ọba Adéwọ̀lú Ládọjà. ṣé òní bá ní àjọ ń ṣe pàdé ní. bí sẹ́nitọ́ Sàráfà Àlì tí wọ́n ẹni wọ́n ti dọba yìí o ṣé ipò sẹ́nitọ̀ wọ́n máa ń sin sóṣèlú wọn àti ìkọ̀wé pípò lẹ́kìnní ọ̀rọ̀. ní constitution Nigeria constitution kò pé kọ́ bá ọmọ jẹ gómìnà o. ẹ lọ kí wọ́n lọ wo constitution dáadáa o. ọ wà ń bẹ̀ ọ jẹ gómìnà kò jẹ gómìnà kò dìbà rẹ̀ wípé kọ́mọ wo bọ́yì bákà kọ́mọ jẹ o. Adésọjí Adérẹ̀mí gọ́vnà ọba Ọọ̀ni of Ifẹ̀ ni ó dẹ̀ jẹ́ gómìnà Western Region. èmi ò nínú constitution èmi ò tí ì rí bí wọ́n ti sọ pé ọba o tó bá jọba kò lè jẹ́ gómìnà kò sí òfin federal government dẹ̀ nìyẹn federal government ló ní àṣẹ. sẹ́yìn Ìbàdàn lẹ wá sí òfin pé ẹnìkan kò gbọ́dọ̀ ṣòṣèlú torí gbẹ̀yìn náà dọba yìí náà ní ṣòṣèlú mọ́. ọgbọ́n bọ́bá orúkọ tó bá wù ní là á jẹ́ lẹ́yìn òdìṣẹ́ ẹ̀ sọ̀gbọ́n mi ní tó ṣàpọ́nlé fáwa tá a jọba torí pé nísìn tí n bá ń ṣòṣèlú ṣé ti PDP ní màṣẹ ni àbí ti APC àbí ti NDC àbí ti PRP. ìtura wa náà wò pé ní tí wọ́n bá pè lọ́ba àbí òye yín náà ní tí wọ́n bá pè lọ́ba ó ti jẹ́ dópin òpin oyè ní lọ jẹun lẹ́yìn ọba akélò tó fẹ́ jẹ kò sí mọ́ ọ̀ọ́jọ́ náà bí. ibi sẹ́nitọ́ Sàráfà náà bá ti gbà á ipò sẹ́nitọ̀ lẹ̀ àti ipò gómìnà tí láwọn fẹ́ ṣe yìí. ọba ni ó ti dọba ọ̀rẹ́dì ló wà ní ìcháàjì kéde orúkọ ẹ̀ Ẹgbẹ́dá local government tó ti ní oní control bí Ẹgbẹ́dá local government ìyẹn ọ̀dẹ̀ kan gọ́vnà bá lọ tó ń ṣe pé kínní kò sí constitution tó ní kọ́mọ́ dìbò ìyẹn náà ni kí àwọn gọ́vnà wa kí wọ́n lọ wò pé kò sí constitution tó stop Sàráfà ní pé kọ́mọ́ dìbò kò sí. ẹlẹ́ẹ̀kejì pé báwọn kan wọ́n kọ̀wé lọ bá Ṣèyí Mákindé pé kó fáwọn ládé àwọn. ṣé Ṣèyí Mákindé nìkan ló fẹ́ jẹ ni ẹbí àwọn mẹ́ta ni lẹ́ẹ̀kẹ́ níyẹn kan kí wọ́n ṣèwádìí wọn ò ṣèwádìí èèyàn ọ̀nà tá a fẹ́ máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá àwòsíbìlẹ̀ ṣètò ìrìnàjò àkọ́dá o ẹ má bà Olúbàdàn ló kọjá
ẹ sì má bà Ṣèyí Mákindé ló kọjá. nígbà tí sẹ́nitọ́ Sàràfàdín Àlí ò gba adé yìí ìyàwó ní kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kọ sí. ṣé ọgbọ́n tó lóbi ṣé lẹ́kàn wọn ti bí wọn. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá kọ̀ àwọn ní aláṣẹ lórí. ní sùúrù àwọn aláṣẹ lórí wa gómìnà láláṣẹ lórí gbogbo wa ẹ máa fi yèdè o mo kó ọ lápẹẹrẹ o ṣó ti yé yín náà ká sọ pé ọba Olúbàdàn nísìnyí pé òun fẹ́ bẹ́ẹ̀ nìkan jáná wa nísìnyí yóò rìpọ́ọ̀tù fún gómìnà ẹ má sọ pé kò sí bẹ́ẹ̀ kọ́ sọ. abọ́bàjáde gbogbo wa ọba Adétúnjì ó ní ọdún ó tà fi lọ tá a lọ sí mítìn lọ́dọ̀ rẹ̀ sọ lè yọ wá lóyè ni ọba wa gan ló parí ọ̀rọ̀ yẹn bàbá wa Adéwọ̀lú Ládọjà bẹ́ẹ̀ ni èmi mo sọ èmi tí wọ́n wá bá nì pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ pẹ̀lú àwa Olúbàdàn council pẹ̀lú Adétúnjì bóyá láti yanjú ẹ̀ ká yanjú ẹ̀ lọ́dà o èmi mo gbogbo ẹnu mo fi sọ so ti yé yín náà wá lọ́rẹ̀ lọ́ta o. pẹ̀lú báwọn èèyàn kan tiẹ̀ ṣe sọ pé lílọ wọn sọ́dọ̀ Tinubu lemọ́lemọ́ ìgbà kan pé wọ́n lọ gba tíkẹ́ẹ̀tì wá fún Sàràfàdín Àlí. àwọn ni wọ́n wàá gba tíkẹ́ẹ̀tì fún Sàràfà. ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ o àwọn làwọn fún Sàràfà ní. àwọn ni wọ́n fún Sàràfà torí pé ṣé Sàràfà jẹ́ bí Muyideen ó jẹ́ bí àkọ́bí kábíyèsí Ládọjà ọ̀dà wọ́n bá ṣe pé ọmọ rẹ̀ ní nísìn ilé lè máa pariwo pé òun ló bí ọmọ rẹ̀ ní Sàràfàdín Àlí náà ọmọ kábíyèsí náà ni látàyè ìgbà tí wọ́n ti ṣe gómìnà. gbọ́ mi. tí wọ́n ní ẹjọ́ lẹ̀ pọ̀ ni. wọ́n jọ lẹ̀ pọ̀ wọ́n jọ lẹ̀ pọ̀ lọ́yọ́ ní SSG ló gbé ẹlòmíì bẹ́ẹ̀ ẹ máa follow trend Ládọjà ẹ máa ṣèyàn báwọn. pé wọn bá wọn dá sóṣèlú wọn lọ gba tíkẹ́ẹ̀tì kan. gba tíkọ gba nǹkan kan fẹ́ẹ́ ní kankan. bẹ́ẹ̀ mi náà bá dé ọ̀hún ní pé kínní ni mi náà lò tó ọmọ ni tí n bá súnmọ́ nísìnyí tí n bá ṣe pé kínní tó o bá kó o mẹ́ẹ̀ máa ní tó o bá mọ tí mo ti bá Peter sọ lónìí tó o bá mọ tí Peter lóun ṣe fún mi lónìí bẹ́ẹ̀ mi náà ó ṣe wí náà ó ti yé ọ. ọmọ Ládọjà ni Sàràfà fine àbí òyọ àmọ́ kì í ṣe pé lọ́nà tó wà nílẹ̀ yìí